mo jí ọ̀kadà mẹ́rin tí wọ́n bá nílé mi ni mo ní kọ́kọ́rọ́ kan tó lè ṣí gbogbo ọ̀kadà. Wàhábù ló ń ká bòròbòrò lágọ̀ọ́ ọlọ́pàá. Ọkùnrin ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n kan tó jẹ́ ọmọ bíbí agboolé Ọbádà nílùú Ẹdẹ Wàhábù Sàbúrì Màní ó ní ọwọ́ àjọ civil defence ìpínlẹ̀ Ọ̀ṣun ti tẹ̀ báyìí lórí ẹ̀sùn olè jíjà. Ọjọ́ 11 oṣù karùn-ún ọdún yìí lọ́wọ́ tẹ Wàhábù lágbègbè Òkè-Ọlà nílùú Ẹdẹ lẹ́yìn tó jí ọ̀kadà kan ẹni tó ní ló páàkì síwájú ilé rẹ̀ jẹ́jẹ́ o. Gẹ́gẹ́ bí ọ̀gá àwọn civil defence lọ́sùn dókítà Michael Adaralẹ́wà bó ṣe ṣàlàyé o, wọ́n ní Wàhábù mà jẹ́wọ́ pé ọdún mẹ́ta rèé tóun ti bẹ̀rẹ̀ sí olè jíjí ọ̀kadà o. Ó ní àwọn agbègbè bíi Ajib, Ọbádà, Ayọ̀ ọmọọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lòun ti máa ń ṣọṣẹ́ o. Ọmọkùnrin náà ni níṣe lòun kọ́kọ́ máa ń gbé ọ̀kadà tó ń bá jí pamọ́ sínú ilé òun tó wà lágbègbè Ọbádà ní Àgátè nílùú Ẹdẹ o kóun tó padà wá tà á. Wàhábù wá sọ pé òun mà ní kọ́kọ́rọ́ atamátàsí kan tó fi máa ń ṣí gbogbo ọ̀kadà tó ń bá fẹ́ jí gbé àti pé òun ti ní ẹnìkan lójú ọjà kan tó gbajúgbajà dáadáa nílùú náà tó máa ń bá òun ṣe ìwé fún ẹni tí òun bá fẹ́ ta ọ̀kadà náà fún. Ó wá sọ síwájú sí pé 40 náírà lòun máa ń ta ọ̀kọ̀ọ̀kan àwọn ọ̀kadà tí òun bá jí gbé. Òun sì ti ní kọ́sítọ́mà nílẹ̀ tó máa ń bá òun ra o. Nígbà tí wọ́n tẹ̀lé dé ilé rẹ̀ oríṣiríṣi ọ̀kadà mẹ́rin òun ló jẹ́ pé ṣe ló jí wọn pamọ́ sínú ilé rẹ̀ tí wọ́n sì rí níbẹ̀. Adaralẹ́wà ti wá ṣèlérí pé gbogbo àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ó ní ọwọ́ yóò tẹ̀ láìpẹ́ láì jìnnà. Àdúàgbàolúwa Tóyìn lóníròyìn yín. Ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.